akẹ́kọ̀ọ́ yìí tan ọ̀rẹ́kùnrin rẹ̀ wá sí Ọ̀ṣun láti Èkó ni wọ́n bá gba gbogbo owó ọwọ́ ẹ̀. ọmọbìnrin ẹni ọdún mẹ́tàdínlógún kan Victory Ahiate Ehireme ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà ìdigunjalè. nígbà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Patrick Lóńgẹ́ ń ṣàfihàn Victory, ó ṣàlàyé pé ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí ni obìnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní fásitì kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun hùwà náà. Lóńgẹ́ ni ọmọkùnrin kan ló lọ sí àgọ́ ọlọ́pàá tó wà nílùú Ìkirè lọ́sàn-án ọjọ́ náà tó sì ṣàlàyé fún àwọn ọlọ́pàá pé orí ẹ̀rọ ayélujára lòun àti Victory ti pàdé ara àwọn. ọmọkùnrin náà sọ fáwọn agbófinró pé Victory sọ pé kí òun wá kí òun nílùú Ìkirè láti Èkó tí òun gbé. ó ní bí òun ṣe dé Ìkirè lọ́jọ́ náà ni Victory fọgbọ́n tán òun lọ sí ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ mìíràn. kọmíṣánná ọlọ́pàá ṣàlàyé pé nígbà tí ọmọkùnrin náà dé ilé ọ̀hún, àwọn jàǹdùkú tí wọ́n ti ń dúró dè é ló bá níbẹ̀, wọ́n sì lù ú lálùbami lẹ́yìn tí wọ́n já a sí hòhò. lẹ́yìn náà ni wọ́n gba fóònù rẹ̀ tí wọ́n sì transifá $1.5 mílíọ̀nù nínú owó tó wà níbẹ̀. lásìkò tí wọ́n ń fìyà jẹ lọ́wọ́ ló sá mọ́ wọn lọ́wọ́ tó sì lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. kíá la gbọ́ pé àwọn agbófinró bẹ̀rẹ̀ ìwádìí, ọwọ́ wọn sì tètè tẹ Victory bó tilẹ̀ jẹ́ pé ọ̀rẹ́kùnrin rẹ̀ ti Ìkirè ti sá lọ. ọwọ́ bá àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ méjì, Àríyọ̀ Àbáyọ̀mí ẹni ọdún 22 àti Adélékè Ọpẹ́yẹmí tó ń jẹ́ ẹni ọdún 24. nínú ọ̀rọ̀ rẹ̀, Victory ṣàlàyé pé kò tí ì tó ọ̀sẹ̀ méjì tí òun àti ọmọkùnrin tó ń gbé nílùú Èkó náà pàdé ara àwọn lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n òun fúnra rẹ̀ ló sọ pé òun fẹ́ wá kí òun ní Ìkirè. ó ní nígbà tí òun ń bá a sọ̀rọ̀ lórí fóònù ni ọ̀rẹ́kùnrin tí òun ní nílùú Ìkirè, Àbáyọ̀mí Oyèbánjí, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ifá ńlá, ti gbọ́ tó sì sọ fún òun pé kí òun jẹ́ kó wá sílùú náà. Victory sọ síwájú pé òun kò mọ̀ pé Ifá ńlá ní èrò burúkú sínú fún ọmọkùnrin náà. lẹ́yìn tí òun àti ẹ̀ dé ilé Ifá ńlá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ìlú ni ẹ̀rù ti ń ba òun, bẹ́ẹ̀ ni wọ́n sọ pé kí òun máa lọ sílé ní tòun. ó ní òun kò mọ̀ pé wọ́n gba owó lọ́wọ́ ọmọkùnrin náà, ṣùgbọ́n Ifá ńlá fún òun ní $40,000 pé kí òun lọ́ọ́ fi ṣerun. Victory sọ pé iṣẹ́ yahoo ni Ifá ńlá ń ṣe àti pé òun kò mọ̀ pé iṣẹ́ tí kò dára ni iṣẹ́ yahoo tí ọ̀rẹ́kùnrin òun ń ṣe yìí nítorí ọ̀pọ̀ èèyàn ló ń ṣe é. àmọ́ ṣá, kọmíṣánná ọlọ́pàá ti sọ pé àwọn èèyàn náà yóò fojú ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí. Florence Babasola ló fi ìròyìn ọ̀hún ránṣẹ́ láti ìlú Òṣogbo fún Aláròyé online television.